Ifá jẹ́ kó yé wa pé àkúdàáyà wa. Adífá fún bàbá Ṣèkánmọ́kù yìí òun là pè ní Ọ̀rúnmìlà. Mọ́kù yìí òun là pè ní Ọ̀rúnmìlà. Ayé ó wá rọ̀ lọ sóde pàdé àrọ̀ òun ní í ṣe oníbodè Ọ̀rúnmìlà. Èwo ló ń wá bọ̀ nínú òrùn gangan yìí? Ọ̀rúnmìlà ni iṣẹ́ tí Olódùmarè gbélé òun lọ́wọ́ làwọn ọmọ aráyé ti fẹ́ sọ di Ọ̀rúnmìlà. Wọ́n ní kó jókòó sẹ́yìn ilẹ̀kùn, wọ́n fi Ọ̀rúnmìlà sí ẹ̀yìn ilẹ̀kùn. Ìgbà ọmọdé wa kí ni ó fẹ́ lọ sí ilé ayé? Ó ní ilé ayé tóun lọ yìí òun fẹ́ lọ lówó kóun ò là kóun ò lu, tó jẹ́ pé tí ìjàmbá ọkọ̀ bá ń pa wọ́n lọ́tún, tí adigunjalè ń pa wọ́n lósì, tí wọ́n ń kúkú àdá, tí wọ́n ń kúkú ìbọn, tí wọ́n ń kúkú omi, òun ò fẹ́ bá wọn kúkú kankan bẹ́ẹ̀. Ìdí tí àkúdàáyà fi wà ni pé ẹni tí kò bá tí tó ìgbà tó yẹ kó kú, tí ò tí tó ìgbà tó kọ sílẹ̀, tó bá kú kò ní wọ òde ọ̀run. Bí ròrí bá ti dọ̀tí, ìgbàgbọ́ tó dọ̀tí lèèyàn máa ń ní. Mo wòye títí mo wo bí táwọn olóòsálẹ̀ Yorùbá fẹ́ fi rọ́tú wa jẹ lọ. Sáwọn wọ̀nyí ò ní padà sọ fún wa wípé Fá ni wọ́n ń pè lódùmarè. Bọ̀dá onífá sẹ́ẹ̀mú kankanná yóò ní. Kàntàkàntà èyí papọ̀ jù, báwo ló ṣe rí lẹ́nu ti yín gan? Ẹ ò gbóòórùn rẹ̀ kẹ́ ẹ tó sọ lẹ́kàn wá gbọ́rọ̀ kalẹ̀ gbà wò. Àwọn àlùjànnú wọn gbàwọ̀ bàbá yín wọ̀, òun lẹ̀ ń pè lákúdàáyà. Àwọn wọ̀nyí a máa fẹ́ ṣe bí èèyàn. Ọba mímọ́ sì fún wọn lágbára ni wọ́n fi máa ń wí pé kíkó wá oyè máa wẹ̀ ní hòhò. Torí bí wọ́n bá fẹ́ wọn a máa yíra padà rí bí ẹranko, wọn a tún máa yíra padà bí ọmọ ènìyàn. Ẹ̀dá bàmí lọ́ba mímọ́ ṣẹ̀dá wọn. Ìtàn Fátẹ́ fi fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, irọ́ ńlá ló jẹ́. Ẹ̀yin gan gbọ́rọ̀ ọ̀hún yẹ̀ wò. Ìgbà tẹ́ ẹ fẹ́ pilẹ̀ tán yín, ẹ wo bí ẹ ti mú. Ọ̀rúnmìlà ló wá táyé ṣe. Ìgbà tí ò ráyé wá tún ṣe, ó wá ń lọ sájùlé ọ̀run. Sẹ́ni tẹ́ ẹ ní ẹ fún lágbára láti wá táyé ṣe, só gbàgbé agbára sọ́dọ̀ Ọlọ́run. Ẹ tún sọ̀tàn fà á, ẹ ló ń bá àwọn oníbodè léèrè wípé tóun bá sapásapá, ohun gbogbo tóun bá ṣe kì í padà yọrí sí rere. Lédè kan wọ́n sápadà bá káwọn ọmọdé gba tí í ṣe 200 jáde. Lẹ́bàá ní bàbá yín jókòó sẹ́yìn ilẹ̀kùn. Ṣẹlẹ̀kùn onígi àbónírin àbí géètì ló jókòó sí. Ìgbà tẹ́ ẹ tún fẹ́ bọ̀rọ̀ jẹ́, ẹ láwọn ọmọ kéékèèké ọ̀hún níbi jàǹbá ọkọ̀ bá ń ṣẹlẹ̀. Ọkọ̀ wo? Sọ́kọ̀ ojú omi àbí tòfurufú? Bóyá wọn ká ayọ́kẹ́lẹ́ sì tún ní. Ìtàn àdàlú lẹ fẹ́ máa sọ fún wa. Ìgbà wo wọ́n bẹ̀rẹ̀ sí sọkọ̀ náà? Tá a bá tiẹ̀ wá ní àtẹ̀lé tán yín, ohun tẹ́ ẹ sọ ní Ọ̀rúnmìlà ti dáyé tipẹ́tipẹ́ o. Èyí ti wá jẹ́ táwọn ọmọdé gbáfimọ́ tí ń pè lọ́kọ̀. Bó bá jẹ́ pàkúdàáyà rí bẹ́ẹ̀ ṣe wí, ẹ sọ fàkúdàáyà kó wálé. Kí ló ń dẹ́rù bá ẹni ó wá wọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ gbogbo wọn ti mí sí ẹ̀? Àárọ̀ ọmọ àtìyá ń ṣe é, irọ́ ń parọ́ fúnrọ́, wọn ò bá ń gbé lórí rédíò jù bẹ́ẹ̀ lọ. Wèrè àlùjànnú ló gbáwó èèyàn wọ̀. Ilé èèyàn dúdú yìí náà ní kójákòjá ti wọ́pọ̀. Àlùkùránì fìdí ẹ̀ múlẹ̀ ó yé wa yéké. Nínú Súrọ́tùl Gáfírì ní áyà 11 wípé ẹ̀ẹ̀mejì lèèyàn kú, ẹ̀ẹ̀mejì lèèyàn sì tún jí padà. Ìgbà àkọ́kọ́ nígbà tó o bá jí nínú ìyá rẹ, lẹ́yìn tó bá ṣẹ̀dá ti pa ọ́ láṣẹ kó o wà níbẹ̀ lẹ́ni tí ò jẹ́ nǹkankan, lẹ́ni tó wà nípò òkú. Ẹlẹ́ẹ̀kejì tún nígbà tí kó wá tó wà láyé tí ó padà tó dágbére tí ó ra lákejì. Ìgbà tí ó tún jí lẹ́yìn ọ̀hún nígbà tí wọ́n bá gbé dìde láti máa ṣèbéèrè. Ẹ méje ó jọ yín lójú bálùjànnú bá bímọ tọ́mọ rẹ̀ wá nípò èèyàn. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ tán ní kóbìnrin ó mọ̀ sùn ní òò. Ẹni àlùjànnú bá sùn ó lè bímọ tí ó jọ̀yà ẹ̀. Àpẹẹrẹ tá a fi mọ ọmọ àlùjànnú, ó lè máa ṣàwọn nǹkan tí ò mọ́gbọ́n dání. Ó lè kókú tajọ kó ní bàbá òun ni. Bẹ́ẹ̀ èèyàn bá lòun gbàkúdàáyà gbọ́, ẹja bí wípáyéke lò tóun wálé yìí. Ẹni ẹ pè ní bàbá Ṣèkánmọ́kù lọ̀rọ̀ tún dàrú mọ́ lọ́wọ́. Àkọ́kọ́ lè yùn nínú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ mú fún yín pẹ́ ń pa. Pábánbárì lè yàn tẹ́ ẹ sọ pé kò tí ì takókò tó kú. Kò sí èèyàn tí ó kú lọ́jọ́ tí ò tí ì takókò. Sọ́mọ tí wọ́n bí lóòjọ́ ò kí kú ni. Gbogbo wa tá ń bẹ lókè èpè náà kọ́ láòpẹ́ láyé. Bẹ́ẹ̀ nìkan bá kú májèsí, àkókò tó kọ ni. Ẹnìkan ò ní í ṣe sábàbí pààyàn bí ò bá sínú kádàrá ẹ̀ tẹ́lẹ̀. Bóò ni bàbá rẹ tó kú ń jọ́ síṣẹ́ ti gbúrò rẹ̀ bí? Àbákúdàáyà kankan wá sínú mọ̀lẹ́bí tiyín ni. Irọ́ ń parọ́ fúnra ẹ̀ tán pọ̀.